Bàbá wa ràn mí lọ́wọ́, bàbá wa ràn mí lọ́wọ́ o. Mo mọ̀ pé o fẹ́ ṣèyanu kan. Glory be to your holy name, O Lord. Kò ṣe Ọlọ́run. Bíbélì wípé ohunkóhun tí a bá béèrè lórúkọ mi, ó lóun máa ṣe. We will surely do it. Ògo ni fórúkọ Olúwa. Alàgbà, ẹ káàsán. Ta ni ẹ sà? Èmi ni dájì. Ẹ jókòó, ẹ jókòó. Ẹ sà, ẹ wo, ẹ pé mo ń lagun. Mo ti ń béèrè ọ̀nà yín látàárọ̀. Ẹnìkan ló júwe bí fún mi. Wọ́n ti ròyìn fún mi gan. Ṣé o ti máa ti dé bí o gbogbo òṣòro kí o ti máa gbé dé bí? Ó ti dóyin gbàgbé. Alàgbà, ó ní ọ̀rọ̀ kan tó ń gbé mi lára. Kò sí nǹkan tó lè gbé yín lára tá a bá ti dé báyìí. Number 1 ogun ó ti ṣẹ́. Èmi tẹ́ ń wo yìí, agbófinró ni mí o. Okay. Ọlọ́pàá ni mí. Active police officer. Ẹ sọ pé ajé. Ọlọ́run gbọ́. Nígbà tí wèrè kan tó péré ní ìjọba Jàngólò, àwọn community náà gang up náà wá rìpọ́tẹ̀. Ó wá jẹ́ àdúgbò tí èmi ń gbé. Náà wá appoint mi láti ibi iṣẹ́. Ẹni sùn. Ẹ sọ pé ẹ̀yin ọlọ́pàá. Yes, I'm a police officer. Ẹ ní màtíráàsì lọ́wọ́. Bí ìbọn. Yàtọ̀ sí yẹn. Ìbọn wà, pistol wà, oríṣiríṣi wà. Jàngólò tá à ń sọ yìí kì í ṣẹran lúkàn. Ẹ mú ẹ kì í bí Jàngólò kọ̀. Ẹ wò ó, ká mọ́ fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Àwọn á sọ pé o pẹ́pẹ́ sẹ́ o. Èmi tí mò ń gbé àdúgbò Jàngólò o. Kí mi ṣùkú mo àrẹ́sì Jàngólò. Mo wá sa gbogbo agbára mi títí. Orí pàbó ló ń já sí. Mo tún wá gbé ti òfin, mo gbé sẹ́gbẹ́ kan. Ráńjì kúrò Resandahua. Mo wá tún gbé ẹbọ lọ́sẹ̀ kan òru kan. Mo gbé lọ sí ojúde ìjọba Jàngólò. Wèrè yìí jẹ́bọ kankan ò sí o. Ìlú wa bà mí lérù. Wọ́n ti wá fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi báyìí. Kí iṣẹ́ tó bọ́ lọ́wọ́ mi. Jàngólò, ìfẹ́ lẹ́yìn Jàngólò. Wọ́n wá ròyìn yín fún mi pé má ti dọ́dọ̀ yín. Pé ó dá àwọn lójú pé Jàngólò ò lè gba àbẹ́là kan sórí. Tọ́lọ́ máa fi mú. Ṣé ẹ lè ṣe nǹkan tí ń bá ní kẹsẹ̀? Mo ṣe tán. Ẹ ṣe tán. Mo ti ṣe tán. Tí o ò bá fẹ́ kí ogun ọ̀run kó wọ ní kàfíẹ́, má ṣe mistake o. Rí ìdáhùn Mansari Nakumi Cynthia. Òní, kí ni nǹkan tí mo fẹ́ ṣe gangan? Number 1, o máa bá mi gẹ̀ẹ́sì agolo ní ìkẹ́ ọlọ́pàá yẹn. Ibẹ̀ ni mo fẹ́ mú ìjọba àwọn àtẹ̀kọ̀ àbíkẹ́kẹ́. Ìjọba Jàngólò. Ibẹ̀ lẹ máa ti bá. Tẹ́ ẹ bá lè tẹ̀lé òfin àti ìlànà. Tẹ́lẹ̀ mú ìwà ẹ̀ mi ò kéré ní ayé sà. Mo mọyì ọmọ tó ti tara mi jáde tó ti kọ́ṣẹ́ tó ti mọṣẹ́. Wòlíì àrólé bí irúgbìn ẹsẹ̀ kún tó yẹ ẹni pé ìròyìn ti gbọ́n tèmi fẹ́rẹ́fẹ́ ẹ̀mí mọ́ òun pariwo. Ìgbìn pariwo rárá. Tó ó kàn gbé ìgbọ̀n tiẹ̀ sókè ní ìgbìyànjú kan mi. Ọmọṣẹ́ mi ni sà. Ẹ̀yin lẹ kọ́ wòlíì àrólé níṣẹ́. Bẹ́ẹ̀ ni sà. Wòlíì àgbà. Bẹ́ẹ̀ ni sà. Pẹ̀lú délé ajá ẹ̀ tó ń tẹ̀lé kúrúkúrú tó dáńkú rán. Àwọn méjèèjì yẹn náà. They were my OCA. So wọ́n wá pé ọ̀gbẹ́ni kan ní kí ló gbà tó wáyé ẹ̀jà orúkọ kan Ọba Solomoni. Ọba Solomoni. Ògo àgbáyé. Ògo tó mi ni ìyín kó lè fi àyílára fẹ́ pa Ọba Solomoni tó ń ṣe èrè ni. Sọ fún mi ọmọ inú ìyá Zambi ló ti gbé owó mi sá lọ. Owó lẹ́fi dé pé ẹni tí tó bá ń ṣe ó máa ṣe bí wèrè. Kò mi ò pé wèrè yẹn lè tán ní eré àbí tó bá wà. Torí mi ò súre fún. Kò gbógbà súre lẹ́nu wòlíì. Mi ò súre fún sà. Tó tún ṣe ládàládà. Ó máa ṣe pẹ́ o. Ìrìn ayé tó tọ́. Ajé. Lóró lọ Jàngólò. Kí ni mo fẹ́ ṣe báyìí? Ó máa ná yín lówó díẹ̀.
tó bá jẹ́ gbogbo yín lẹ fẹ́ jọ ṣe. mo ti rẹ́dì. ṣé kí n já yín ẹ já mi. ó wà náà ní 1.5 million. kí ló dé 1.5. àti pààyàn ò lè àti jíyàn ló lè ṣé ẹ fẹ́ bá mi jí Jésù àbí ànábì lè fẹ́ bá mi jí. ó ní iye tí wọlé tẹ́lẹ̀. ẹ wo Jésù fúnra rẹ̀ nígbà tó wà láyé iṣẹ́ bó ṣe tó ṣe iṣẹ́ ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ló ṣe iṣẹ́ what? iṣẹ́ ọ̀fẹ́. ohun tó tẹ̀lé ni pé tẹ̀sí sọ̀rọ̀ mi tẹ bá dé Madelas lóko Jésù òwòrú ẹ̀ ibẹ̀ láti rà Madelas kì í sọ̀rọ̀ eré tó wọ́n kọ́ nìkan ń gbà yẹn pé ará ilé o èrè ọ̀nà ẹ mà bá mi kí Jésù gbogbo iṣẹ́ ọ̀fẹ́ ló ṣe o wọ́n yẹ kán tó lóòótọ́ ní ìbáyẹn wá tà wọ́n á gbowó wá pé ẹ pẹ̀lẹ́ ẹ gbé wa pé wọ́n gbé yín débẹ̀ nínú àfihàn tó yẹ pé a máa rí èrè ìjọba jàǹgólò bẹ́ẹ̀ máa sanwó. ẹ wo láàrin àti yín máa fún yín ní 500,000 naira ìlàjì 1 million náà pè bẹ́ẹ̀ o. ó yé mi tẹ bá ń bọ̀ lọ́la sà ẹgbẹ́ ìṣàgolo fún ya míìkì ọlọ́pẹ sí tẹ bá padà wá ní ọjọ́ tí wọ́n máa gbéṣẹ́ yẹn fún yín ìjọba jàǹgólò yẹn sà inú agolo lè máa ba dáúgù lórí dáńkó bàṣà. inú agolo máa bà. bẹ́ẹ̀ ni sà. ẹ gbogbo fẹ́ sanwó sí. máa fún yín lákàánú màmí. ó yẹ fún mi. ẹ̀yin ọmọ ta ló wà bẹ́ẹ̀ náà olúbẹ̀ẹ́sì. ìjọba jàǹgólò. ẹ bá lọ wá o èyí bọ́ ni tó máa ṣe yébọ̀yébọ̀ èyí bọ́ èyí jẹ́ ìdí ẹ̀. Àwọn ayégun ẹ̀wà àbáyégun àbá ti jà wá ìbòdè. Bàbá ayégun ara ń sápára ẹ máa bọ̀ ẹ wá. Bàbá ìgbà ní kẹ wá àwọn abáyín àbá ti jà wá àwọn abáyín jà ẹ wá ẹ máa bọ̀ ìyẹn náà ni. eré tó tún dèrò tó ní ti dé àwọn oníṣòwò bàbá ẹ̀gùn sọpọ̀ ẹ̀kọ́ jẹ́nà ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ eré fi ṣe bẹ́ẹ̀ ni o. ẹ̀jẹ̀ bàbá ẹ̀gùn bàbá ẹ̀gùn mo ṣe wá ìjọba sí jà wá ojú eré ó ti rè jù. ojú ẹ̀ṣẹ̀ nìyẹn iye òkè ni wọ́n bàbá ẹ̀gùn. dúró eré tó dèrò tó rí bí tàwọn oníṣòwò. àwọn ọmọ ìsìn ni àtàwọn jẹ́ ìsìn. èrò bá mi o. jẹ́mọ̀ sí wàhálà. bàbá ẹ̀gùn èmi máa bá yín lọ́wọ́ tí mo wà yìí nígbà tí jà wá mo fẹ́ kí àjọ máa kọ́mọ lùkọ́. ọ̀rẹ́ làwọn máa ṣe àwa òjà wọ́wọ́ ọ̀rẹ́ làwọn máa àwa òjà wọ́wọ́ ọ̀rẹ́ làwọn máa àwa òjà wọ́wọ́. Ojú ìdàgbé parí o, ojú eré ló ti rè jù sọ pé kójú kó rẹ̀ rí. Wà rẹ̀ ìyọ̀yìn náà ní náà ìyọ̀yìn náà ní ìfọ̀ ẹ̀tí ẹ̀rí ẹ̀ àbárẹ̀bù sọ̀rọ̀ ilé ọmọ mi ní náà dé máa ẹgẹ́ àbárẹ̀bù ẹ̀ka máa àdúgbò yìí ẹjọ́ máa ṣe pọ̀ ẹ máa wá sọ́dọ̀ máa sọ́dọ̀ yín àkọ́mọ olùkọ́ bọ́ ẹjọ́ máa ṣùgbọ́n ó rà mí parí o ó ti nà mí parí ó ti fẹ́ pa mí parí o ọ̀rọ̀ mi ò pa mí pẹ̀lú eré ìgbìmọ̀ rẹ̀ tó wà lókè ní ò pa mí parí o. bàbá ìgbì ní gbogbo àdúgbò jáyé sí nìyí ẹ̀yìn àti lálọ́ọ̀dù ni èyí nìkan ọmọ nífẹ̀ẹ́ sí ẹ̀yọ́ àdúgbò ìkú ẹ̀rọ àbá mi ẹ̀gbọ́n àdúgbò ẹ̀yẹ lọ ayé àti ẹ̀gbọ́n àdúgbò máa lálọ́ọ̀dù ẹ̀yìn nìkan nífẹ̀ẹ́ sí. lálọ́ọ̀dù ẹ̀gbọ́n àdúgbò olórí burúkú ni oríta fún lálọ́ọ̀dù jáyé sí mi. ọ̀rọ̀ ti parí nísìnyí tó bá ti bẹ̀rẹ̀ lọ pé ẹ̀yìn ìjẹ̀bú tó bá fẹ́rí ọjọ́rọ̀ tó bá ti di ọjọ́rọ̀ màá wá sí ibi tó ti rọ̀ mí parí jẹ́ màá wá mú gbogbo sí ẹgbẹ́ àdúgbò mo rí iná lójú bá gojú lójú bá gojú ó wà ẹ̀yà nítorí ẹ̀jẹ̀ ọ̀rùn pé ayé bù èèyàn burú sílẹ̀. ọlọ́run mo ń pe ẹjọ́ gbé kọ́ọ̀lù mi jọ mo fẹ́ kó bless me more than my visibility bá mi ṣe ó wà very urgent bá mi ṣe.
lójà. ó ti ẹ̀dá bẹ́ẹ̀ bàbá. You are blessed. Thank you, sir. You are blessed. Yes, sir. Wọ́n ti jíṣẹ́ fún mi ìwé ìlẹ̀ wa ní agolo mílìkì tẹ́lẹ̀ ní yes mo ti mú wá. gbogbo yẹn ó ti parí. Kí n dé sí báyìí. Ohun tó ṣẹlẹ̀ kẹ́ ẹ gbé iṣẹ́ yẹn ẹ gbé lé mi lọ́wọ́. ẹ ń fẹ́ jẹ́ ń wọlé kí lọ gbé iṣẹ́ yẹn wá wá nísìn. bílẹ̀ eléníyàn bílẹ̀ ara oríire bílẹ̀ eléníyàn bílẹ̀ pásítọ̀ ọ̀yà sọ́pọ̀nà àwọn omi ọwọ́ ìjìnlẹ̀ pápọ̀. iṣẹ́ ẹ̀ tó ní kí n mú wá pásítọ̀ sì jẹ́ mi ní gbó mẹ́rin o igbó eléyìí àti ẹ̀ ṣẹ́jú sí mi kí ló dé ṣé mo jọ́ orin rí onírìgì náà. tó fi jẹ́ mi lọ́wọ́ gbàgbó ẹ̀ ó jẹ́ mi ní wọ́n pa o igbó mẹ́ta ló wà bẹ́ẹ̀ o pẹ̀lú méjì tó jẹ́ mi lọ ìsìlá lọ́wọ́ wà bẹ́ẹ̀ o fìbò báyọ̀ ṣeré o. ọmọ rìázà máa mú. má jẹ́ tó gan ìwọ nígbà tí ẹ. what. àbáwọ̀ èyí sensitive. ṣé orí yín pèsè tí n bá gba ojú yín ẹ̀ ní mọ̀kẹ́tẹ̀ sí mọ́ láyé mo ní kẹ́ ẹ bá mi arrest èèyàn kẹ́ ẹ fà lé mi lọ́wọ́ bẹ́ẹ̀ ó wá dé sí ó gbégbó fún yín ẹ sì gbà. rìázà ni. àbára fẹ́ pa yín ni ẹ mọ̀ ti 500,000 naira. àrà òkè sọ nígbà ẹ̀rùn. ẹ gba 500,000 lọ́wọ́ mi kékeré mi lọ kí n padà dé o kẹ́ ẹ sì mú jàǹgólò o kẹ́ ẹ fún mi síkún kí n lọ gbé fúnjọba jàǹgólò wá síbí ó ń fẹ́ yín nígbó ẹ sì gbà wòlíì ọlọ́. a fi ń ṣe rìázà ni. ṣépè ti ya wèrè n bá gbá ojú yẹn nínú ìnàmọ́ tí láyé. n bá ya wèrè inú ìjẹ́sì wọn yà fún. yàrá ará àdúgbò ẹ̀gbá mi. kì í sọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé ọdí ọ̀rọ̀ àbí èèyàn kàn dánú lásán wéré tèmi mo wà ń bẹ̀ ó wà pa. igbó lọ́wọ́ wòlíì. a ní rìázà ni àwọn ọba Solomoni nǹkan tá a fi ń ṣe rìázà nìyẹn. that's the product. ọba Solomoni ń bọ̀ síbí ó ń bọ̀ àmúgbó. àti bó mo sẹ́mi ni hàn. àwọn délé àwọn wòlíì àrólé náà ń bọ̀. ní ijó kí ìgbìmọ̀ máa ń gbé wọn rò ní òde ẹrù kó ṣe èrè ni. owó wọgbó. Matthias ló ń dún lára ẹ̀. wòlíì. Jangolo, ìjọba jangolo, jangolo, ìjọba jangolo.